ògo máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run. Gbogbo ohun tó kó ọdún yìí ní rere kankan ò ní yọ dànù. Ẹ gbọ́ ohùn Olúwa, afárá tí ogun gbà wọnú ayé rẹ kó já dára. Òjò ẹ̀sín ò ní rọ̀lẹ́ ọ lórí o. Àìsàn tí wọ́n fi ń ru ní ká wọn ní gbé tí ọ lára o. Ọkọ̀ àdánù tí ayé ń wọ̀ tí wọ́n yìí fi rí ọdún tuntun ò ní bá wọn wọ ọkọ̀ náà o. Gbogbo agbára tí òkùnkùn ń lò lé ọ lórí yóò gbiná dànù. Àwọn ogun tó láwọn jù ọ lọ pé àwọn ojú ọ nù, ogun tó lóun lè fàyè hàn ọ, ogun tó ní pé fáwọn bá gbọ́ ọmọ lọ́wọ́ rẹ kí ló ṣe fáwọn, ogun tó ní táwọn bá já ọ bọ́ lórí àgọ́ ògo tó jókòó sí kí ló ṣe, àwọn ogun tó láwọn lẹ́sẹ̀ jù ọ lọ, àwọn lè rìn jù ọ lọ, àwọn mọ̀yàn jù ọ lọ, àwọn mọ̀kùnkùn jù ọ lọ, wọ́n mọ̀kùnkùn wọn mọ̀ mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n mèṣù wọn mọ́ lọ́hùn. ẹ gbọ́ oṣù ọmọ ọlọ́run ọjà ọgbà. That is why mọ́ bá wọn múlẹ̀ òkùnkùn, mọ́ bá wọn rìnrìn àjò òkùnkùn. Samson rìnrìn àjò òkùnkùn, ó lọ sílé tí Ọlọ́run ò fẹ́ ọ lọ, ó lọ yẹn kọ́ níbi tí wọ́n fẹ́ ó yẹn kọ́. Ẹ wo ohun tó dà, mo gbàdúrà fún ọ, gbogbo ohun tó ti ṣe tógo fi fò lọ, ẹni tó bá rìn tógo fò lọ, ọ̀dájú abiyamọ bẹ́ẹ̀ ni tíwà àti ẹjọ́ rìn papọ̀ tógo fi fò lọ, ẹni tó gbé ẹ̀bùn fún ọ tógo fò lọ, yàrá tó wọ̀ tógo fò lọ, bẹ́ẹ̀dì tó sùn sí tógo fò lọ, oúnjẹ tó jẹ tógo fò lọ, owó tó gbà tógo fò lọ, ẹni tó fọ́ ra ọ lórí tógo fò lọ, ẹni tó dọ̀bálẹ̀ fún tógo fò lọ, ẹni tó kúnlẹ̀ fún tógo fò lọ, ẹni tí ìwọ ràn lọ́wọ́ tógo fò lọ, tó fún lówó rẹ tógo fi fò lọ, ẹni tó tẹ ṣọ́ọ̀bù rẹ tógo fò lọ, ẹni tó tẹ ọ́fíìsì rẹ tógo fò lọ, ẹni tí ó jókòó sórí àga rẹ tógo fò lọ, ẹni tó lo òru tó fi nàka síbi tí ọrọ̀ ajé rẹ wà tógo bẹ́ẹ̀ fò lọ, ẹni tí ó fún ọ láṣọ tó wọ̀ tógo fò lọ, ẹni tó yẹ aṣọ rẹ tó wọ̀ tógo fò lọ, ẹni tí ó gba nǹkan ara rẹ tó lò tí ògo fò lọ. Ó di má jẹ̀mú tó bá ṣàmì adá ògo padà, adá padà, adá padà, adá padà, adá padà, adá padà. Ẹ pariwo ògo mi tó ti fò lọ máa padà pẹ̀lú àánú, padà pẹ̀lú àánú, padà pẹ̀lú àánú, padà pẹ̀lú àánú. Ògo àwọn ọmọ mi tó fò lọ padà pẹ̀lú àánú, ògo òwò mi tó fò lọ padà pẹ̀lú àánú, ògo ìpè mi tó fò lọ padà pẹ̀lú àánú. Bẹ́ẹ̀ ni ó rí o. Àmín. Now ń sọ fún wa wípé o ò lè débi tó ń lọ láyé láì ní agbára Ọlọ́run. Ìdí tó fi nílò agbára Ọlọ́run ni wípé to be able to secure your destiny and mandate. For you to secure your destiny and mandate, you need God's power. Ẹ rí Luke chapter 4 verse 18. Wọ́n ní Jésù lọ gba àwẹ̀ àtàdúrà. Before that time, kí ló dé tí nǹkan kan ò ṣẹlẹ̀? Ní Luke 4:18 yẹn, wọ́n ní Jésù sì tún padà sí sínágọ́gù ńgbà tó gba agbára Ọlọ́run. Wọ́n lọ gba bíbélì 40. A jẹ́ pé agbára Ọlọ́run kì í wá àfi tí èèyàn bá gbé ìgbésẹ̀ kan. Tí ẹ bá fẹ́ rí agbára Ọlọ́run, ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ń gbàdúrà. Ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó mọ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń gbé ìgbésẹ̀ ayé wà mímọ́. O lè máa mọtí kiri kó lo nílò agbára Ọlọ́run. O lè máa ṣògùn kiri kó lo nílò agbára Ọlọ́run. O lè máa gbé obìnrin olóbìnrin kiri kó lọ nílò agbára Ọlọ́run. O lè jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kó mọ́ mọ àwẹ̀ gbà, kó má màdúrà gbà, kó mọ́ ní ìwà ìmọ̀, kó lo nílò agbára Ọlọ́run. Èèyàn kàn mọ̀ sí fọwọ́ náà káàkiri ni. A jẹ́ pé àwọn kankan wà Jésù fún rẹ̀ fi ìlànà ìlélẹ̀, kò rí agbára Ọlọ́run yìí gbà àgbà tó lọ gba àwẹ̀ àtàdúrà. Wọ́n ní ẹ̀mí mímọ́ sì darí rẹ̀ sí ijù láti gba àwẹ̀ fún 40 ọ̀sán àti 40 òru. Nígbà tó máa padà dé, wọ́n ló wá padà sí tẹ́ḿpìlì bí ìṣe rẹ̀. Ó ní ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi. Ó ní láti tú àwọn òǹdè sílẹ̀, láti wàásù dáǹdè fún àwọn tá a ní lára. Ó ní lónìí yìí ni ọ̀rọ̀ yìí ṣẹ mọ́ yín lára. So ọ̀rọ̀ yẹn ṣẹ nígbà tá a gbé Ọlọ́run dé. Your mandate, your dream cannot be accomplished until power is available. Ẹlòmíà ní ìran ńlá, alo ní business ńlá kan, ní business proposal kan, òun fẹ́ dá lé iṣẹ́ báyìí sílẹ̀. Ìjọ Ọlọ́run tá a fi léun lọ́wọ́ bó ṣe yẹ kó máa lọ rè. Tó o bá ní agbára Ọlọ́run wọn ní jẹ́ kí ìran òun ó ṣẹ o. Ẹnìkan ń sàmí, ìran tí Ọlọ́run fún ọ, ìran tí Ọlọ́run fún ọ, ìran tí Ọlọ́run fún ọ, ó máa ṣẹ. Ìwọ dárúkọ àwọn kan tí ìran wọn ṣẹ tí ìwọ mọ̀ tí agbára Ọlọ́run sí lára wọn. Ó rí i pé yẹ̀bùtẹ́ ni wọ́n. Gbogbo ẹni tí ìran rẹ̀ ṣẹ láyé, agbára Ọlọ́run ló tì wọ́n lẹ́yìn. Kì í ṣe èbó, kì í ṣe principle. Ẹlòmíì ní principle tó bá ń kọ́ principle báyìí. And if you do this, this will happen. Bó o ṣe gbogbo ẹ̀ náà kò sí àwọn tó kò yọ ẹṣin nǹkan. Torí kò sí agbára láti gbé jáde. Wọ́n ní kí n sọ ète sí ọ wípé agbára tó lànà nínú igbó dídí ó yá kó máa bọ̀ ní ara rẹ̀. Àmín Jésù. Why do I need power? You need power to break yokes. Láti fún àjà. Genesis 27:40. Ó ní tí o bá di alágbára tán, kí ló máa ṣẹlẹ̀? Ó ní àjàgàrà fọlọ́run rẹ̀
to break yokes. Yoke is anything that doesn't make life easy for you. Ó wá ní pé tó bá di alágbára, ó lè dédé jà, wọ́n ìfọwọ́ jà, wọ́n ìfi certificate jà. Ó ní tó bá di alágbára tán, èyí sọ̀lẹ̀ wọ́n bá sọ̀rọ̀ yẹn. Ó ní bàbá ẹ̀ ló ń bá, ó ní o ládùúrà kan, ó ní kò sádùúrà, ó ní tó máa lọ wá nù. Tó bá di alágbára, ó ní mo ti fún gbogbo tó yẹ kó nílò. Ó sì mọ̀ tí wọ́n bá di alágbára tán, ó fọ́ àjàgà rẹ̀ kúrò lórí rẹ̀. Gbogbo ẹni tí àjàgà ń bẹ lórí rẹ̀, àjàgà ìsìnrú, àjàgà kaná kàntánkà tó rí mi, àjàgà ìsàn tí wọ́n ń gbé ọ kiri gbogbo hospital, àjàgà ìrọmọbí. Ẹ sọ fún àwọn tí ò rọmọbí, àwọn tí ń wá ọmọ yìí, wàá lóyún. Àmín Jésù. Ọlọ́run àánú dìde. Aṣọ tí wọ́n fi wọ̀ ọ́ látọjú ọrùn yìí, iná bọ́ lọ́rùn rẹ̀, Àmín Jésù. iná bọ́ lọ́rùn rẹ̀. Ohun tí wọ́n gbà lójú ọrùn mọ́ ọ lọ́wọ́ á dá padà. Àmín Jésù. Bẹ́ẹ̀ lolúwa wí, Àmín. bẹ́ẹ̀ ni wòlíì sọ. Ẹ jẹ́ kí n súre fún ọ, ẹ̀yin náà gbàdúrà kẹ́ sọ fún Ọlọ́run, Olúwa jẹ́ kí ogun ayé mi parí. Ìwọ fi Psalm 20 gbàdúrà, ó rí ọwọ́ Ọlọ́run. Mo rọ òjò àánú lé ọ lórí, ẹ̀mí mọ́ kó rọ òjò náà. Àmín Jésù. Ọlọ́run àánú kó bá mi rọ̀ ọ́. Ọ̀run